kú dédé àkókò yìí abala eléyìí tá a mọ̀ sẹ́dọ̀kì ìròyìn Sweet 107.1 FM lábẹ́òkúta adùn eléyìí tó ń gbẹ̀yìn wúro òun náà lẹ́tí lórí ọ̀fẹ́ àti gbọ́ wa ẹ mọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì eléyìí tó jẹ́ pé ẹ lè gbọ́ wa dáadáa o bẹ́ẹ̀ bá ti wá ń gbọ́ wa ẹ yí rédíò yín tàbí kẹ́ ẹ gbé síta káwọn tó kù kí wọ́n bá lè lórí ọ̀fẹ́ àti jàǹfààní rẹ̀ ẹ̀gbọ́n náà bólógì ní bágàjà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ojú rẹ̀ yóò kálé yóò kákó ni ológì ní wá ti gàjà ojú wa ti kálé ó ti kákó àwọn òròyìn eléyìí tó jẹ́ pé tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹ́jú kẹ̀kẹ́kẹ́ inú àjímúná wa àti dé bí a ti ń dé ìmọ́lẹ̀ dé ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé òkùnkùn yóò paradà ní o ẹ̀já bẹ̀rẹ̀ sí mu wá lọ́lọ́kọ̀ òjọ̀kan Ìdòwú Táíwò ló kọ̀ mí ọ̀dà pẹ́rọ́ làwọn èèyàn ń pè mí bàbá ayọ̀ triple transformer tí ò gbọ́dọ̀ lánàá nítorí tí ní o kẹ má bàa sínú blackout kọ́hún tẹ́ rí yẹn wọ́n ló ṣòro jẹ àgbà ó ṣòro dà bàbá Yọ̀mídé ọmọ ìyá àbèjì ẹ̀múkàlẹ̀ towó ẹ̀múkàlẹ̀ tọ́ ẹ̀múkàlẹ̀ tàìkó ti ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Mùsíkì olùwà tó sin lórúkọ tèmi o àjì ara màlífà àgbọ̀ mábìhàn. wọ́n ní bíṣẹ́ ò bá pẹ́ ni ó yẹ ká ẹ ti mọ̀ pẹ́ nìkan ò lè pẹ́sẹ̀ ilé ẹjọ́ ó ti dá àjọ elétò ìdìbò ó ti dá wọn lọ́wọ́ kọ́ o lórí ọ̀rọ̀ ìforúkọsílẹ̀ àwọn olùdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bá a ti gbọ́ wọn ní ilé ẹjọ́ gíga kan eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá tó jólù lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti dá àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC ó ti dá wọn lọ́wọ́ kọ́ látàrí pé wọ́n fi òpin sí ìforúkọsílẹ̀ àwọn olùdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá di lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí gangan ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ gíga ọ̀hún ìyẹn adájọ́ Mọ́bọ́lájí Ọlájùwọ̀n ìyẹn tó wà ní ilé ẹjọ́ tó jẹ́ ti Ìkẹwàá kọtẹ́ẹ̀n òun náà ló sọ lónìí èmi tó ti sọ yìí pé ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ látàrí ẹjọ́ eléyìí tí àjọ kan tó ń rí sí ọ̀rọ̀ ìgbógun ti ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè Nàìjíríà Socio-Economic Rights and Accountability Project SERAP eléyìí tí wọ́n pè àjọ SERAP náà àwọn ni wọ́n pè fogunlọ́gàn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ibi wọ́n ti sọ yìí pé kí ló dé bẹ́ẹ̀ bá sọ pé tó bá di lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún 2022 tá a wà yìí gangan ẹ wà sọ pé kò sí ẹnikẹ́ni tó lè forúkọ sílẹ̀ mọ́ láti dìbò lórílẹ̀‐èdè Nàìjíríà báwo ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣé à ń súnmọ́ra ẹni ká fọ́ni lórí ni nítorí pé kí ni bẹ́ẹ̀ bá ní kí wọ́n má dìbò àwọn wo ni wọ́n fẹ́ ṣètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe ti láwọn tẹ́ fẹ́ kó síbẹ̀ ni ẹni tó wá jẹ́ adájọ́ ilé ẹjọ́ gíga òun ó wá ṣàlàyé síwájú sí i ó ní ẹ fún gbogbo èèyàn ẹ fún wọn ní oore ọ̀fẹ́ láti forúkọ wọn sílẹ̀ torí bẹ́ẹ̀ ni tá a bá ń pè ò bá ti gbọ́ ẹni tó ń pè ní náà kò ní yé ní pé tó bá di lójúmọ́ ọ̀la yóò fẹ́ ju kẹ̀kẹ́ nínú àjímúná wa o. ìròyìn eléyìí ló ń sọ wípé kò sí alátakò kankan eléyìí tó lè dí wa lọ́wọ́ láti má padà sí ipò lọ́dún 2023 gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammad Abdulkadir ló sọ eléyìí níbi tó ti sọ̀rọ̀ sígboro ayé wípé oníkẹ́kù ilé kó gbọ́ kó sọ fún toko wípé kò sí ẹnikẹ́ni nínú ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá jùlọ yálà lẹ́gbẹ́ àbílẹ̀ èèyàn ni wọn tó lè dí wa lọ́wọ́ láti má padà sípò ó tẹ̀síwájú níbi tó ti ń sọ eléyìí ó ní àyàfi adániwáyé ẹni tó jẹ́ wípé adáni eléyìí tí kò kí ń fi ìkà ṣe ìgbè nìkan ni Ọlọ́run ọba nìkan ló lè ṣe kó jẹ́ wípé a ò ní padà sípò ní ṣùgbọ́n a ti bẹ Ọlọ́run ọba tẹ́ ẹ rí yẹn o kò sì ní dójú àdúrà tiwa fún ìdí èyí mò ń sọ wípé lórí ètò ìdìbò ọdún 2023 eléyìí tí ó wáyé ní àìpẹ́ yìí kò sí ẹnikẹ́ni tó lè ní ká má padà sí ipò ó wá tẹ̀síwájú ọ̀rọ̀ náà yẹn Bala Muhammad sọ eléyìí níbi tó ti ń pín àwọn ọkọ̀ eléyìí tó jẹ́ ti ayọ́kẹ́lẹ́ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ alákòóso tí wọ́n wà níjọba ìbílẹ̀ Ògùn ní ìpínlẹ̀ rẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party níbẹ̀ ló ti ń pín àwọn ọkọ̀ náà fún wọn ní ọjọ́ àìkú Sunday àná níbẹ̀ ló ti sọ ó ní fún ìdí èyí kéku ilé kó gbọ́ kó sọ fún toko gbogbo yín pátápátá ẹ fọkàn balẹ̀ torí pé adániwáyé nìkan ọba adánimágbàgbé nìkan ló lè ṣe tó jẹ́ wípé a ò ní fi dépò ṣùgbọ́n tó bá jẹ́ nípa ti èèyàn ni kò sí ẹnikẹ́ni tọ́wọ́ rẹ̀ wọ̀ pẹ̀lú ìgbàgbọ́ wípé Ọlọ́run ọba ò sì ní dójú àdúrà ti àwọn ó wá tẹ̀síwájú ó ní lábẹ́ bó ti wù kórí kíkálukú kẹ́ ẹ ṣọ́ ẹnu yín o lórí ètò ìdìbò eléyìí tó ń bọ̀ à ń fún yín lọ́kọ̀ọ́ láti fi mọ rírì àdúrótì àti oore eléyìí tẹ̀ ń ṣe
fún ìjọba yìí ni. eléyìí náà tó bá di lójúmọ́ ọ̀la ó ṣeé ṣe kó fẹjú kẹ́kẹ́kẹ́ o ẹ̀gbọ́n náà àìríbi sọ omi adágún tẹ̀ rí yẹn náà ló kúkú sọdomi èrí òru bèbè ó ti fẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ ẹ̀gbọ́n ohun tó wá sọ kì í ṣe pé ó filẹ̀ lásán oníṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP yẹn wọ́n kàn ń pè wọ́n ní PDP ni ṣùgbọ́n ṣá wọn ò ṣetán láti gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari tó bá di lójúmọ́ ọ̀la ó ṣeé ṣe kó fẹjú kẹ́kẹ́kẹ́ inú àjímúná wa o ẹni tó ti fìgbà kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ alákòóso tó ń rí sí ọ̀rọ̀ Niger Delta ìyẹn Gọ̀ọ́zẹ̀ Òrúbèbè ṣẹ́ẹ̀mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó lémi ò bá PDP ṣe mọ́ o ẹ jẹ́ kí wọ́n mọ gbọ́mìrè làwọn lọ kí wọ́n mọ lọ wájú kò sí ohun tó kàn mí ń bẹ̀ àyè wàá dà èmi ó tún síwájú ni o chairman tó ń jẹ́ Òrúbèbè òun náà ló jẹ́ pé nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2019 eléyìí tá a ṣe kọjá nígbà tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò tẹ́ ẹ bá rántí ń bẹ̀ wọ́n ní òun gangan ló léwájú tó wà wájú o tó ń sọ wípé ànígbà ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà kò gbọ́dọ̀ gbéjọba alẹ̀ ìyẹn lọ́dún 2015 nínú ètò ìdìbò eléyìí tó wáyé ló ń fà á kékọ́rí ló fi jígà kọ́rùn ṣùgbọ́n ṣá inú ìwé tó fi síta jọ̀rọ̀jọ̀rọ̀ àtẹ̀jáde tó wà ń ta ìyẹn ẹni tó jẹ́ alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tó jẹ́ ogúnjọ́ oṣù kẹfà ó ṣàlàyé pé Òrúbèbè ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ó èmi ò ní jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ pé ó kàn ń rùn lásán ni kò tiẹ̀ ní lọ síwájú kò lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀yìn rẹ̀ náà àmọ́ kókó lórí rẹ̀ èmi ò wà ń bẹ̀ wọ́n wà mọ́ float bá àṣà olóyìnbó ó ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ Òrúbèbè ó fi àìdùnnú rẹ̀ wọ̀n lórí ti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn tí wọ́n jẹ́ aṣíwájú bẹ̀ ó ní ẹ wá ṣetán ẹlẹ́fẹ́ gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari ọmọ yín ò mọ̀wé ẹ ló ní writing kí la wá ń sọ kí la ń work kí la get irú kí lẹ̀ ń bá káàkiri nínú ìwé eléyìí tó kọ jọ̀rọ̀jọ̀rọ̀ ó fi síta fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wò mí ẹ mọ́ pè mí lẹ́gbẹ́ òṣèlú PDP mọ́ o bí òyìn sọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ torí ẹgbẹ́ òṣèlú tẹ́ rí yẹn kò tẹ́ jẹun tá a lè nawọ́ sí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú kan Òrúbèbè ó ti fẹ́ ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ bí la ò bá gbèyàn á kọjá sí lálá ni tó bá di lójúmọ́ ọ̀la ó ṣeé ṣe kó fẹjú kẹ́kẹ́kẹ́ inú àjímúná wa o. ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa bala ìdọ̀kí ìròyìn náà lẹ́sìn gbọ́n iléeṣẹ́ Street 107.1 FM nílùú Abẹ́òkúta lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo eléyìí tó ń ṣẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìròyìn eléyìí o wọ́n ní lónìí ọjọ́ ajé Monday la gbọ́ wípé àwọn èèyàn tò rẹ́rẹ́rẹ́ lọ sí àwọn ọ̀pọ̀ ilé epo ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn bíi ọ̀sẹ̀ méjì eléyìí tí ìtò tó mú fàákàjà wa eléyìí tó wáyé ní ìpínlẹ̀ lẹ́wà yẹn ní Àbújá àti ní àwọn agbègbè eléyìí tó súnmọ́ Àbújá bíi ìpínlẹ̀ Nasarawa àti Niger níbi tí a gbọ́ wípé àwọn ọ̀pọ̀ èèyàn àwọn náà tò láti nǹkan bíi ọ̀sẹ̀ kejì sẹ́yìn tí wọ́n ti ń wa epo pé káwọn tiẹ̀ lè rí epo láfi tà àti láti fi rà kí ọrọ̀ ajé tiwọn náà má bàa dẹnu kọlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn yìí wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló tún ṣẹ̀ lénìí o yẹn ní ìpínlẹ̀ Èkó níbi tó jẹ́ pé ọ̀pọ̀ ilé epo ni wọn ò ta epo kódà àwọn ibi díẹ̀ tí wọ́n ti rí epo ni a gbọ́ wípé wọ́n ní kálukú tò lọ́wọ̀ọ̀wọ́ níbẹ̀ láti ẹ̀ ti lè rí díẹ̀ láti lè fi ṣe ọrọ̀ ajé ni tá ò bá gbàgbé wọ́n ní ohun tó fa àwọn gógó epo yìí òun ni ààrẹ Muhammadu Buhari ti ní kí wọ́n tètè lọ wá ìyanjú sí ní kò pẹ́ nípa wípé wọ́n fún àwọn awakọ̀ ọkọ̀ epo náà ní owó eléyìí tí wọ́n ń béèrè fún láti lè jẹ́ kí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú epo eléyìí tó ń di ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ kó má ṣẹlẹ̀ mọ́ àwọn tẹ̀síwájú wọ́n ní látàrí wípé àwọn tí wọ́n jẹ́ awakọ̀ ọkọ̀ epo yìí wọ́n ní àwọn ò rí epo dísù láti fi lè gbé àwọn epo náà lọ sí àwọn ilé epo gbogbo wọn ní ìdí rèé ló fa eléyìí tí ó fi jẹ́ kí epo kó máa wọ́n kiri lórílẹ̀‐èdè Nàìjíríà tí ìròyìn yìí bá jáde lójúmọ́ ọ̀la ẹ ó gbọ́ síwájú sí i. eléyìí tó bá ní lójúmọ́ ọ̀la náà yóò fẹ́jú kẹ́kẹ́kẹ́ inú àjíbúná wa ni o ẹ̀gbọ́n náà ọ̀nà ọ̀dà kíkọ́ wọnú àpáta kó yọ pálọ̀ kó yọ yàrá ńlá ó yẹ ká ẹ ti mọ̀ pé ràn kan ò lè wọlé agbọ́n látàrí tètò ìdìbò tó ń bọ̀ sí ipò gómìnà nínú ọdún tá a wà yìí gangan nípínlẹ̀ Ọ̀ṣun ni o Adeleke ó ti sọ̀rọ̀ jáde o ṣe rí ikọ̀ olùpolongo ìbò fún ikọ̀ Adeleke tó ń díje dupò gẹ́gẹ́ bí gómìnà sí ipò
gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn lọ́dún 2022 ó ti sọ fún àjọ elétò ìdìbò ó ní ẹ wò ẹ máa ń yan èèyàn eléyìí tó jẹ́ pọ́mọ ẹgbẹ́ òṣèlú APC ni tàbí tó jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC láti jẹ́ ẹni tó jẹ́ pé òun ni ó kéde ẹni tó borí nínú ètò ìdìbò tó ń bọ̀ gẹ́gẹ́ bá a ti gbọ́ ẹni tó jẹ́ aṣíwájú tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP àti wípé ẹni tó ń díje dupò tó jẹ́ olùdíje sínú ẹgbẹ́ òṣèlú PDP tí ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò tó ń bọ̀ sí ipò gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn aṣòfin àgbà Adémọ́lá Adélékè ṣe é máa aṣòfin àgbà Adémọ́lá Adélékè aṣòfin oníjó òun náà ló ti sọ̀rọ̀ jáde ó ti kìlọ̀ fájọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC èmi tó ti sọ yìí pé bẹ́ẹ̀ bá yan ẹni tí ó kéde èsì ìdìbò tá a bá dì tó bá di lọ́jọ́ 16 nínú oṣù keje ọdún tá a wà yìí gangan ká lè mẹ́ni tó bá borí ètò ìdìbò ìyẹn sí ìbò tó ń bọ̀ nínú ọdún tá a wà yìí láti mẹ́ni tó jẹ́ gómìnà tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bá a ti gbọ́ ó wá sọ wò ẹ má yan ọmọ ẹgbẹ́ òṣèlú APC síbẹ̀ torí bá a ṣe ń yọ só bẹ́ẹ̀ náà la ṣe ń yọgbọ́ bẹ́ẹ̀ bá gbìyànjú àti yàn á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé adé òrùrù ìyẹn náà kì í ṣadé ọba o gómìnà eléyìí tó jẹ́ pé ó ń fojú wò wípé mi ni wọ́n ó di gómìnà lọ́dún tó ń bọ̀ ìyẹn eléyìí tí wọ́n bá ti di ìbò tán ìyẹn aṣòfin àgbà Adémọ́lá Adélékè lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tí ó gbé àsíá nínú ẹgbẹ́ òṣèlú PDP náà òun ló sọ̀rọ̀ jáde àmọ́ ṣá o ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnmúsí tẹ́rí yẹn òun náà kúkú ní ìpètègà ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ń bẹ ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá tàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC ó ti sọ̀rọ̀ jáde ó ní sẹ́ rí gbogbo eléyìí tí ẹni tó jẹ́ Adélékè Adémọ́lá aṣòfin àgbà tó jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tó sọ ẹ̀ ó ní ó kàn ń sọ̀rọ̀ jáde lẹ́nu ni o kò mọ ohun tó ń sọ ẹnu rẹ̀ ń yọ̀ bàlà bí ọbẹ̀ ẹlá ni o nítorí pé kí ni ó ti di àgékù ejò eléyìí tó fẹ́ mọ ṣòro bí agbọ́n ó ní kò sí ohun tó lè ṣe sí i yóò lulẹ̀ lẹ́ẹ̀kínní yóò lulẹ̀ lẹ́ẹ̀kejì kódà yóò mọ lulẹ̀ tí ó fi di láìmọye ìgbà ni o ó níyẹn ò kan èmi àmọ́ kẹgbẹ́ òṣèlú APC kó ṣáà ti wọlé ni ẹni tó jẹ́ gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́lọ́bà yẹn Adégbóyèga Oyètọ́lá òun náà ló sọ bẹ́ẹ̀ lónìí ìyẹn nílùú Òṣogbo tó jólùlù ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó yẹ ká ẹ ti mọ̀ yìí pé òwe èèyàn bá na agogo lọ́pàá agogo ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbá ṣẹ̀kẹ̀rẹ̀ lábàrá ìran ṣẹ̀kẹ̀rẹ̀ kan kò lè pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀ ẹni tó jẹ́ olùdarí tó wà fún ikọ̀ ìpolongo fún ẹni tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà lọ́lọ́bà yìí Adégbóyèga Oyètọ́lá ìyẹn ọ̀gbẹ́ni Níyì Owólabí tinú ẹgbẹ́ òṣèlú APC ó ti ṣàlàyé ẹ̀ síta ó ní ẹ mọ́ dá lóhùn jàre eléyìí tó wà lẹ́yìn mi tí wọ́n ń pè ní Adélékè Adémọ́lá kò mọ ohun tó ń sọ ni àwa ó jẹ́ kó yé wọn wípé bàbá eléyìí orílẹ̀-èdè Nàìjíríà Jàgàbá ni ó ti jẹ́ aṣíwájú rere àwa yóò sì borí tèkìtì lẹ́rí á jẹ́ kó yé yín pọ̀sùn Òṣogbo òun náà ló tún kàn báyìí tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹjú kẹ́kẹ́kẹ́nu àjẹwò náà wà ní. ròyìn eléyìí ló ń sọ wípé kẹ́ ẹ má bàa lulẹ̀ lẹ́rìí kíní tí yóò fi dórí ẹ̀kẹta tẹ́ fi máa ké lórí tẹlifíṣọ̀n fún ìdí èyí ẹni láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdáni o ta ló ń sọ eléyìí lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APGA ni wọ́n ti fi eléyìí léde o wọ́n ní ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA kí wọ́n dára wọn lẹ́bi nínú ètò ìdìbò ọdún 2023 eléyìí tó jẹ́ ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ ní kò pẹ́ yìí wọ́n ní látàrí gbọ́nmisí omi òtó eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú náà lórí èmi lolórí ìwọ kọ́ lolórí ìwọ lolórí èmi náà lolórí eléyìí tí wọ́n ní ó ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn kan tí wọ́n jẹ́ èèyàn pàtàkì nínú ẹgbẹ́ náà láàrin Victor Oye àti Edozie Njoku gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní àwọn méjèèjì ni wọ́n ń sọ wípé àwọn ni alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APGA léyìí tó jẹ́ wípé òfin ò gba èèyàn méjì láti jẹ́ alága wọn ní tá a bá gbàgbé àwọn méjèèjì ní kálukú wọn ní ọ́fíìsì lọ́tọ̀ọ̀tọ̀ ìyẹn ilé ẹgbẹ́ òṣèlú APGA lọ́tọ̀ọ̀tọ̀ kódà wọ́n ní àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ìṣàkóso náà wọ́n ní kálukú wọn ló ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lélẹ́yìí tó wá ń fà á tó jẹ́ pé wọ́n wá ń fi gagbága lẹ́yìn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ náà ti lọ sílé ẹjọ́ tí ilé ẹjọ́ sì ti dá ẹnìkan láre tẹ́lẹ̀ wọ́n ní ní báyìí o wọ́n ní èmi ò gbà ìwọ ọgbà ó pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APGA
kẹ́ ẹ má bàa sọ wípé ó lulẹ̀ lẹ́rìí kìíní dẹ́rìí kẹta tí ó fi lọ ké lórí tẹlifíṣàn. fún ìdí èyí ẹni láti gbà fúnra yín ni. eléyìí náà lọ́la ló máa jáde nínú àjímúná. wọn ní Fálànà rántí ẹ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tara ẹni náà òun náà lákòókò ràn ẹ̀gbọ́n náà Tinubu ó ti fèsì padà fún ẹni tí ó ń díje dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí Àtíkù Abubakar tó ti fìgbà kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà níbi tó ti sọ pé oníṣẹ́ rí ohun tí Tinubu ṣe wípé ó lọ mú èèyàn tó jẹ́ igbákejì olùdíje sí igbákejì ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ẹni tó lọ mú yẹn ó dàbẹ́ ní pé kì í ṣojúlówó ẹni tó yẹ kó díje dupò. wọ́n wá ṣàlàyé síwájú sí Alhaji Atiku Abubakar tẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun náà ló fi àìdùnnú rẹ̀ wọ̀n. ó ní báwo lèyìn ó ṣe máa fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àjọ elétò ìdìbò níbi tá a bá ń sọ. ó ní ẹ̀mọ́ pé bá a bá ti sọ pé ààrẹ igbákejì ààrẹ náà àwọn méjèèjì wọn ó jọ ṣiṣẹ́ ni o. ó ní kò yẹ ká máa fi ọwọ́ yẹpẹrẹ mú. ó ní ṣùgbọ́n ṣe rí Atiku èmi fúnra mi tí mo dúró yìí mo ti mẹ́ni tí ó ṣe igbákejì mi. ó ní báwo ló ṣe wá jẹ́ fún Tinubu tó jẹ́ wípé kò ní í ṣe kíni ẹni tó lọ mú kì í ṣe ẹni tó jẹ́ ojúlówó ṣùgbọ́n kò tí ì sọ̀rọ̀ tán ìtọ́ tó túlẹ̀ kò tí ì gbẹ tán òun náà. Ẹ̀dọ́kì ìròyìn Sweet 107.1 FM lábẹ́òkúta adùn eléyìí tó ń gbẹ̀yẹ̀ wúrò ẹ̀já wa mọ̀ tẹ̀ wájú ráàmà bó ni o. ó yá ìròyìn ọwọ́ mi ló ń sọ wípé bóyá àjọ ASUU máa wọ́gi lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ eléyìí tí wọ́n ti gùn lé àbí wọn ò ní wọ́gi lé. wọ́n ní yóò dá lórí ìfi oríkorí eléyìí tó wáyé láàrin àwọn tí ìgbìmọ̀ eléyìí tíjọba àpapọ̀ yàn àti àárín àwọn o. gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn léde wọ́n ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ eléyìí tíjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti fi léde wípé káwọn tún ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ètò eléyìí tó ní ṣe pẹ̀lú àdéhùn tí àwọn ti fọwọ́ sí pẹ̀lú ìjọba àpapọ̀ ti ọdún 2009. wọ́n ní eléyìí tí wọ́n bá jáde níbẹ̀ ni ó sọ bóyá àwọn yóò padà sẹ́nu iṣẹ́ ní kò péye àbí káwọn sì gùnlé ìyanṣẹ́lódì eléyìí táwọn ti ń gùnlé bọ̀ látẹ̀yìnwá ni. gẹ́gẹ́ bí olórí àjọ ASUU ọ̀jọ̀gbọ́n Emmanuel Oṣodeke bó ṣe sọ ní òní ní ibi tí ó ti ń sọ ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn yìí wípé ó ní ọ̀rọ̀ eléyìí tí abẹ́jọba àpapọ̀ sọ òun lọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ohun tí ó jẹ́ kí ìgbáyé gbádùn kó wà fún olùkọ́ akẹ́kọ̀ọ́ àti gbogbo agbègbè ní agbègbè ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà. ó ní kò wá ṣe nínú ohun tí a bá sọ ohun tí wọ́n bá fún wa gẹ́gẹ́ bí èsì òun ni ó sọ ohun tá ó gùn lé àbí bóyá ó máa tẹ̀síwájú ìyanṣẹ́lódì àbí á wọ́gi lé ni. ó ní fún ìdí èyí àwọn fi àkókò rọ àwọn aráàlú kí wọ́n túbọ̀ fọkàn balẹ̀ o pé dídùn báyìí lọ́sàn máa so ṣùgbọ́n ṣá ohunkóhun tí àwọn tí wọ́n bá wà ní ìjọba bá fi léde ni ó sọ o bóyá a máa tẹ̀síwájú àbí àní tẹ̀síwájú. wọ́n ní wọ́n sọ eléyìí nítorí wípé wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Muhammadu Buhari ó ti yan ẹnìkan tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Nímìm ó ti yàn án léwájú ìgbìmọ̀ kan pẹ̀lú àwọn láti jọ ṣe ìjíròrò lẹ́ẹ̀kan sí lórí ọ̀rọ̀ eléyìí táwọn ti gbé síwájú wọn ní ọdún 2009. wọ́n ní ní báyìí ohun tá a bá bábọ̀ àbóhun tí wọ́n bá fi léde ni ó sọ bóyá ó tẹ́ wa lọ́rùn àbí kò tẹ́ wa lọ́rùn. wọ́n ní wọlé ó yẹ ká ẹ ti mọ̀ pé lè bàbá ẹni wọ́n ní kì í bọmọ lẹ́rù nítorí pé ọmọ àlè èèyàn náà ní fọwọ́ sí ju ilé bàbá ńlá bàbá ẹni tó bí o. ṣe rí wíwálé tí Tinubu wálé ó yẹ ká ẹ ti mọ̀ pé ọmọ bọ̀ wálé ni ọmọ ilé náà ni èèyàn wa ni ọmọ àdúgbò ni Sanwó-Olú òun náà ló sọ bẹ́ẹ̀. ó tù wá pọnminú sí ìkọlù eléyìí tí wọ́n kọlù àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ oníròyìn ìyẹn nípínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ó ti pàṣẹ níbi tó ti pàṣẹ o ó ní ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó gbé pọn lórí ìkọlù tí wọ́n kọlù ọkọ̀ eléyìí tí ó kó àwọn akọ̀ròyìn lánàá lérékùṣù ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti kọlù ogunlọ́gọ̀ àwọn akọ̀ròyìn lánàá gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta látọwọ́ ẹni tó jẹ́ alábòójútó tó wà fún ètò ìròyìn àti àwọn nǹkan tó lè jẹ́ kí ìgbáyé gbádùn àwọn èèyàn kó nípọn nípínlẹ̀ Èkó Gbẹ́ngà Mọ́tòṣọ́ ló sọ bẹ́ẹ̀ lónìí
wọ́n ní àwọn akọ̀ròyìn eléyìí tó jẹ́ ikọ̀ akọ̀wọ́rìn pẹ̀lú ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn àkànbí ọmọ olódòdẹ ifá èkó jàgàbámbọ̀gbò ìyẹn bọ́lá ahmed tinubu òun náà la gbọ́ pé wọ́n ní àwọn èèyàn tí wọ́n ṣe níṣekúṣe lágbègbè kan tí wọ́n ń pè ní èbúté èrò tó fi dórí adẹ́nìjì ìgá ìdúgànràn eléyìí tó wà nípínlẹ̀ èkó nígbà tí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn bọ́lá ahmed tinubu tó lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀ wọn tó lọ ṣe kábíyèsí sórí adé ọba tìlú èkó ọba rilwan akínolú lánàá wọn ní kò dílé èèyàn méjì tí wọ́n ṣe léṣe kódà àwọn akọ̀ròyìn mọ ẹni pé wọn ò fẹ́ rí mi wọn láàtàn ní o wọn ní wọ́n mú gbogbo gíláàsì tó wà ní ọkọ̀ wọ́n ṣe wọ́n léṣe wọ́n fọ́ gíláàsì ọkọ̀ kódà bíi pé kan rún àwọn akọ̀ròyìn pa ni o àwa mọ ń tákọ̀ròyìn ṣe fáwọn olóṣèlú kí la gbénú gbá yín kí lọ̀pọ̀lọ́ wá ṣe tẹ̀ ní kó mọ̀ wẹ̀ lódò wọn ni kò wá yẹ kó rí bẹ́ẹ̀ Sanwó-Olú ó wá sọ ó ní kí gbogbo àwọn èèyàn tó bá jẹ́ olóṣèlú ẹnu àdó yín síbi tójò yín bá tú sí ni o ẹ fi àwọn akọ̀ròyìn lẹ̀ bí wọ́n ti ń kọ́ àti bá a ti ń kà á àkómọ nǹkan kan ń bẹ̀ àgbowó làbújá àgbà láwọn òpínlẹ̀ káàkiri kí wàá ló wá ṣe tó wá já wàlẹ̀ wá káàkiri láti pa ní rí wa mú o kélédùà kó má fi wá lé yín lọ́wọ́ tó bá di lójúmọ́ ọ̀la mọ̀ gbọ́ nínú àgémú náà tiwa. ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa ìròyìn eléyìí ló ń sọ wípé wọ́n ní lẹ́yìn ọdún kan tí wọ́n ti rọ́wọ́ tó ẹni tí ó jẹ́ olórí ikọ̀ IPOB yẹn Nnamdi Kanu tá a bá gbàgbé ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2021 níjọba àpapọ̀ ni wọ́n ṣe ìwádìí tótó tí wọ́n fi rí pé olórí ikọ̀ Indigenous People of Biafra yẹn IPOB Nnamdi Kanu náà òun ló jẹ́ wípé wọ́n lọ rọ́wọ́ tó ní Kenya lẹ́yìn tí wọ́n sọ̀ngọ̀ rẹ̀ padà wá sórílẹ̀-èdè Nàìjíríà wípé kó wá jẹjọ́ wọ́n ní láti ìgbà náà ló ti wà ní àhámọ́ ìjọba gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn eléyìí léde yẹn ní ọjọ́ àìkú àná níbi tí Aloy Ejimakọ eléyìí tó ti fi sí orí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò Twitter rẹ̀ wípé ó ti pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí Kanu tó ti wà láàmọ́ yìí ò fún ìdí èyí kíjọba àpapọ̀ kí wọ́n ronú kí wọ́n tú Kanu sílẹ̀ torí wípé kì í ṣe wípé ó ṣe ẹ̀ṣẹ̀ kan eléyìí tí ẹ ò tá sọ wípé bóyá kò fẹ́ẹ̀ sírú rẹ̀ rí fún ìdí èyí ó ti tó àkókò tí ẹ fi Nnamdi Kanu sílẹ̀ ó ti tó ọdún kan lákàtà yín. ẹ wọ èèyàn wa nírí jù báyìí lọ àgbọ́dọ̀ torí àwíjàre kí tó tán lẹ́nu lórí abala ti Ẹ̀dọ̀kí ìròyìn ìrọ̀lẹ́ òní ẹ jẹ́ kí n yọ̀nà rámà lẹ́yìn ọ̀dà rẹ̀ ó yá dábẹ́rẹ́ kó mọ̀ lọ. kódùn kó pọ̀ Ọlọ́run bá tẹ́ ẹ rí yẹn ní fún ẹ̀dá lágbára Ọlọ́run bá yóò fún tèmi tí ẹ jẹ́ kí n máa fi yẹn ṣe lọ nírọ̀lẹ́ òní yẹn lábala Ẹ̀dọ̀kí ìròyìn ayé kò tọ́ ó ń tẹ̀síwájú. ẹ wo èèyàn wa a ti sọ fún yín pé lábala báyìí náà la mọ́ mu wá torí nípele báyìí. ìkẹ́ àtọ́là tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kó lọ bẹ́yàn lólùfẹ́ wa gbogbo ẹni tó ń wo Àjíàrà TV. Olúmákindé Ìṣọ̀lá òpó ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrò gbọdọ̀ gbédè bá a bá dòrè kápá apá ìkápá bá a dòrè kóṣe apá ò lè kóṣe bá a bá dòrè ká kànga ò lè ṣe bínú kó sí. Ẹbí mò ń sọ fún yín pé ẹjẹ́ á máa wo Àjíàrà TV ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti ń wò ẹ máa tún bá wa share ẹ máa subscribe ẹ̀ torí pé oore pọ̀ nílé iṣẹ́ tẹlifíṣàn Àjíàrà TV bẹ́ẹ̀ bá ti ń wò ẹ kọ́gbọ́n ẹ rí ìmọ̀ ẹ bomi ọgbọ́n mu ẹ bomi òye mu gbogbo àti bá ti ń wo tẹlifíṣàn yìí ẹ rí pé adùn àti ọgbọ́n kò ní jìnnà sírú ẹni bẹ́ẹ̀ torí náà ẹ máa wò ó kẹsì máa share kẹtù máa subscribe.